ṣẹlẹ̀ happen ó ti happen o. Àwọn nọ́dẹ́nà ti fárígá mọ́ Sheik Gumi lọ́wọ́ báyìí. Wọ́n ní kò síbi tó gbà tó fi ń represent wọn. Wọ́n ní láti yọ ọdún yìí àwọn ti ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ meeting. Àwọn ti pè é sí bàbá, wọ́n ti pè é sí kọ̀kọ̀. Wọ́n lélẹ̀ tó ń múra kankan lórí ọ̀rọ̀ àwọn terrorists ní northern part of Nigeria. Wọ́n ní tó bá máa jó ṣàká kó jó ṣàká. Wọ́n ní tó bá máa jó ṣoko kó jó ṣoko. Ọ̀ṣàká àṣoko wọ́n ní kò yẹ ọmọ ènìyàn. O lè sọ wípé òun support Nigeria, òun protect Nigeria, ó dẹ̀ ń gbẹnusọ fún àwọn terrorists and you call them bandits. Àwọn nọ́dẹ́nà ní pé kó má pè wọ́n ní bandits mọ́. Wọ́n ní terrorists ni wọ́n. Wọ́n ní àwọn èèyàn ń rape àwọn obìnrin àtàwọn ọmọdé. Wọ́n pa àwọn ọba, wọ́n pa ìjòyè, wọ́n pa aráàlú. Ó dẹ̀ ń sọ wípé bandit, ó dẹ̀ ń gbowó gbogbo gbà. Wàá lọ máa rẹ́sì ransom fún wọn. Wàá máa ní gọ́ọ̀mẹ̀ntì ò gbúdọ̀ fọwọ́ kàn wọ́n. Wọ́n ní kí gbogbo wa ká gíláàsì ká gbà wípé Sheikh Ahmad Gumi kò represent àwọn o. Àwọn dẹ̀ expect kí ìjọba Nàìjíríà kí ó do the needful lórí ọ̀rọ̀ Sheikh Gumi. Wàá máa wò pé irọ́ ni àbí. Ó ti mọ̀ pé mi ní fún ẹ lófò. Tẹ̀lé mi kó wá gbọ́rọ̀ lẹ́nu wọn fúnra. To be honest with you, I've been restraining myself for a very long time not to speak in public to Sheikh Ahmad Gumi with profound respect to him. But first of all, I am a Muslim. Secondly, I'm a northerner. And I think he is not representing what we should stand for as Muslims, whether as Ahlul Sunnah or any other seriously, moderate and responsible Muslim. Sheikh Gumi is a retired military officer. Yeah. Sheikh Gumi is a leader of people and is an Islamic scholar. But this behavior that has refused to go away, or he has refused to stop it, I think people like us should be able to tell him it is time he stops and have the real fear of Allah subhanahu wa ta'ala and stop misrepresenting what Islam stands for. If he wants to be a politician, he should come out and tell us what he wants to do, because some of them have started declaring for candidacy, which is their fundamental human right. Yeah. So he should not hide behind anything. Secondly, if he wants to be a negotiator or bandit under any guise, also he should take a clear position so that Nigeria will take a position, in that regard. Yeah. But having said that, I think it is becoming borderline irresponsible for such a person that we used to look with a high level of respect to start misguiding people because we have teeming youths in northern Nigeria that are needing, the right kind of leadership, the right kind of direction. Don't forget that Sheikh Gumi last year was banned from entering Saudi Arabia with a valid visa, which before then, by the way, since I think 2010, he has not been allowed to enter Saudi Arabia. He called it politically motivated. I tell him he should have a food for thought. Having said that, let us even dimension this, sounding like a broken record conversation about negotiation and rehabilitation and whatever. To Sheikh Gumi and others that are proponents of this, what would they say to the family of the people or the families of the people that these people have massacred? Or has he forgotten the injunction in the Holy Quran about those that took arms and killed innocent people, be they Muslims or non-Muslims, that are non-combatant, that are not fighting against you, that are helpless people? In addition to that, talk about negotiation. We are here last 2 or 3 months, a known bandit in Katsina who killed an assistant commissioner of police in action, wore his uniform, took his gun, and went to the so-called negotiation with government officials. What did Sheikh Gumi say about that? What is his own position about that? Is he saying that that particular kind of person is a victim? This man is just gaslighting these people. What will he say about those others that were quote-unquote rehabilitated in Maiduguri and others, and even integrated into the army and turned the gun against their fellow army officers, and go about disclosing the movements and the logistics and these things that are saying, these are facts. These are facts. If I knew we were going to have this conversation, I've written about it. I even have their names and the name of the officers they have killed. So there is completely no sense of responsibility, no sense of sensitivity, and there is now beginning to taint this religion of Islam in a way and manner that any well-meaning Muslim in this country should stand up and say, this is enough. Okay? So I wouldn't want us to digress too much,
But thank you for this opportunity. To Sheikh Ahmad Gumi, I have a lot of respect for you. You are a father, you are a leader, and if you are truly leading Muslims, then the conversation should not be painting these people as bandits, raping people, maiming people. By the way, Sheikh Gumi, most of the people you are saying we should rehabilitate are always high on drugs and alcohol. What does Islam say about that? To having said that, I think we should stop giving him too much airtime, and I think also government is pussyfooting on this. Forget the friends. We should take a position on this. What are we doing? Lẹ́nu wọn fúnra wọn. Ṣé tí ń gbọ́rọ̀ lẹ́nu àwọn nọ́dẹ́ náà? Ní ìgbà tí àwọn tí wọ́n jọ kóra wọn jọ tó ń jẹ́ Mùsùlùmí ní North, tí wọ́n jọ jẹ́ ará North kan náà tó jọjọ́ ọmọ ìran kan náà, tí wọ́n bọ́ síta tí wọ́n sọ ọ̀rọ̀ tó báyìí lórí ọ̀rọ̀ Sheikh Ahmad Gumi. Kí lẹ wá expect kí irú àwa yìí sọ? Tá bá wá sọ̀rọ̀ nípa Sheikh Ahmad Gumi wípé ẹni à ń jírí, ẹni a kì í jí kò òun ni. Tó o bá ti rí Sheikh Ahmad Gumi, ó ti rí ikú dé nìyẹn àjàlú bẹ̀bẹ̀. Torí Sheikh Gumi kò sí níbi àlàáfíà rárá. Ìjọ́ wo ló ti rí tó bọ́ síta tó wá promote ìgbésí ayé rere nu Nàìjíríà? Ẹ tẹ̀ já sọ ti another party tí wọ́n jọ dìmú bẹ̀. Impact ìgbésí ayé rere wo lẹ ti rí tí ó ti tọwọ́ Sheikh Ahmad Gumi bọ́ sí àwọn ọmọ nọ́dẹ́nà lọ́wọ́? Oríire wo gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè ní doctor o, this o, that o, gbogbo iye tó jẹ́ o, àmì ni o, igbá kan ni o. Oríire wo ló ti mú bá wọn ní northern part of Nigeria? Nǹkan oríire wo ni wọ́n ti jàǹfààní ẹ̀ látara Gumi bí ó ṣe sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run terrorist? Gumi generate ó ti sọ di business mọ́ wa lọ́wọ́ tó já sí wípé èṣù ti gbọ́kàn ẹ̀, àṣetánì ti gbọ́kàn ẹ̀, kò ń ṣe èṣù, àṣetánì ti gbọ́kàn ẹ̀, ó ti rá níyè, kò mọ nǹkan gan tó ń ṣe mọ́. Ó kàn ṣe believe pé òun ṣì wà lórí ẹ̀sìn ni, irọ́ ni, radical Islamic cleric ni Gumi. Má bá rìn, má bá tò tí àwa Yorùbá bá pariwo wípé a ò rò wípé olóríire ọmọlúàbí kan tó ti inú ìran ọmọ kó tó ajíire ìran Yorùbá jáde kó torí ẹ̀sìn kí o máa gbọ́ bí àwọn nọ́dánà ṣe pariwo irú èèyàn tí Gumi jẹ́ tí gbogbo wọn ń sá fún wọn gbọ́dọ̀ bá ṣe. Àbí nọ́dánà mélòó lórí tó jó lóríire tó lórúkọ rẹ̀ ní northern part of Nigeria torí òun àti Gumi papọ̀? Occasion mélòó lórí tó ti ń ṣe nǹkan rẹ̀ ní northern part of Nigeria? Tẹ́ máa rí gbogbo àwọn governor wa ní south, gbogbo àwọn political stakeholder, gbogbo àwọn ọba ìjòyè tí wọ́n lọ bá wọn ní north tá ń bá wọn ṣàjọyọ̀ ńbẹ̀. Mélòó ẹ̀ ló ti rí Gumi láàrin wọn tó já sí wípé gbogbo wọn ni wọ́n sá fún? Tá a bá wá sọ wípé ẹ̀yin Islamic cleric ọmọ àlè nìyín tẹ́ ẹ lọ invite Gumi wá, ẹ ò gbé Gumi wá sí ilẹ̀ Yorùbá fún ètò àlàáfíà. Ẹ ò gbé Gumi wá sí ilẹ̀ Yorùbá kí eku ké bí eku, kí ẹyẹ kó lè ké bí ẹyẹ, kí ọmọ ènìyàn lè fọ́n bí ọmọ ènìyàn. Ẹrú irú ìṣẹ̀dá tí Sheikh Gumi jẹ́ ní northern part of Nigeria wípé àwọn olóríire tó wà ní north wọ́n sá fún, wọ́n yẹra fún, wípé ó ti ya wèrè mọ́ wọn lọ́wọ́, kò ná màmú. Òun fúnra lára ẹ̀ ó ní terrorist group tiẹ̀. Wọ́n sọ débi wípé tó bá jíyàn gbé ní north kó o jó ní wọ́rọ́bọ báyìí tó bá fi lè lọ bá Gumi wípé kí ni ó kọ́kọ́ máa sanwó consultation fees kó tó dá sí ẹ. Tó bá wá dá sí ẹ, á wá sọ fún iye tó o máa ní láti lọ wá kóhun tó bá àwọn terrorists sọ̀rọ̀. Kò tí ì mọ iye táwọn terrorists sì máa demand owó tí ẹ̀ sì léléyìí o. Ìwọ kan wá pé rẹ ní Islamic cleric ilẹ̀ Yorùbá, ó wá ní ẹ̀yin mọ̀ọ́mọ̀ gbé wá ń gbà tó jẹ́ doctor, tó ti jẹ́ sójà, tó jẹ́ army, tó jẹ́ lóyè kàkàkàkà, tó kàwé gan-an, tó dẹ̀ wá sọ wípé terrorist òun lẹ́yìn ṣe gbé wá sílẹ̀ Yorùbá tí orí yín ò bá ti gbàbọ̀dẹ̀ ẹ̀yin cleric tẹ́ lọ gbé wá. Headed by Gumi Ìwó oníbẹ̀lẹ́nu àti brother Gumi Olúwo àti the rest of you àti Oríyọmí. Tí ò bá ṣe wípé ní ègbé ni yín, ọ̀tá ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ni yín. Tó bá jẹ́ dandan lẹ really ní interest láti bá ṣe abẹ́fẹ́ gbọ́ nǹkan yẹn, kí ló dé tẹ́ invite sílẹ̀ Yorùbá? Kí ló dé tẹ́ kóra yín kẹ́ lọ shatter bus àbí kẹ́ fly kẹ́ lọ bá ní north kẹ́ wá ṣe fídíò yìí pé ẹ lọ bá ní north o kò ṣe pé gbé wá sílẹ̀ Yorùbá? Ìgbà tẹ́dẹ̀ ti gbé wá láti pariwo a ò fi gbà kankan sí mi. Àtìgbà náà lẹ́kọ̀ọ́ ò ti ké bí eku tẹ́yẹ ò ti ké bí ẹyẹ kó tó di wípé àwọn nọ́dánà ṣẹ̀ wá fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa wípé ẹ̀yin Islamic cleric tẹ́ lọ invite Sheikh Gumi wá,
ẹ ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí ọ̀dọ̀ wọn ní north wípé àwọn ìsìláàmù àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá wípé wọ́n wíkì o wọ́n rẹ́dì láti ja ogun jihad gbogbo bẹ́ẹ̀ ṣe múra kankan tá a bá dẹ̀ jókòó tá a bá ní ká máa wo àwọn tó múra kankan pípa nílẹ̀ yorùbá wàá rí wo mọ̀ wọ́n náà ó mọ̀ wọ́n ní àwọn wọ̀nyí náà lọ bá wọn ní nọ́ọ̀tì wípé kán jọ wọ́n ní láti bá wọn ṣe mítìn wípé ẹ̀yin mùsùlùmí ilẹ̀ yorùbá àwọn ti múra títí tí wọ́n ti gbìyànjú láti kọ́ yín lóró kẹ́ ẹ lè máa para yín kẹ́ pa ìyá yín kẹ́ pa bàbá yín kẹ́ kọjú ìjà sọmọ ìyá yín torí ẹ̀sìn wọ́n lè weak rẹ́dí àti ṣe nítorí èyí kí wọ́n bá wọn kó àwọn jihadist wá láti north kan kó wá sílẹ̀ yorùbá òun ni Gumi ṣe supply wọn àbálọ àbábọ̀ òun lè rí tán gé orí àwọn brothers wa tí wọ́n kó àwọn ọmọ sọ́dọ̀ látijọ́ ẹ̀ tí wọ́n wá ń sọ wípé dandan àfi tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá implement sharia law ní Ọ̀yọ́ state adèṣìtú yìí tún sọ kí ni nǹkan gan tó dé bẹ́ẹ̀ yín Ọ̀yọ́ state governor Ṣèyí Mákindé irọ́ lòun pa mo ní ẹ mú Ṣèyí Mákindé dáadáa ẹ mú dáadáa ó ti pawọ́ papọ̀ pẹ̀lú Gumi ṣe mọ̀ pé Gumi ti wá gbogbo ọ̀nà pé òun fẹ́ bá bàbá Tinubu ṣiṣẹ́ tí bàbá Tinubu ò invite ẹ̀ Ṣèyí Mákindé ti join hand pẹ̀lú Gumi àti Sultan àti gbogbo àwọn wèrè wọn tó kù ní northern part of Nigeria láti bá yé ilẹ̀ kóòtù àjíire jẹ́ nítorí ó fẹ́ ja ìjà ó fẹ́ ba ojú Tinubu jẹ́ àti ìjọba ẹ̀ kò sí nǹkan míì ká ẹ lè mọ inú nǹkan tẹ́ wà Mákindé mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni má jẹ́ kán fẹ́ kọ́tọ́ná fún ẹ gbogbo wọn tí wọ́n lọ gbé wá tó rí nínú fídíò ńjọ́ tí Gumi wá gbogbo wọn náà jọ ṣe mítìn tó lọ ṣe mítìn tó bá nọ́dánà ṣe mítìn tí wọ́n bọ́ sí tó wá sọ wípé táwọn nọ́dánà sọ wípé àwọn ni wọ́n invite wọn pé wọ́n need jihadist nílẹ̀ yorùbá ó ti mọ̀ wípé ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ èborí tí àwọn nọ́dánà fúnra wọn tó dẹ̀yìn lẹ́yìn Gumi ṣé o gbọ́rọ̀ tó jáde lẹ́nu àwọn ará nọ́dánà ọmọ yorùbá mélòó ló lè lanu pàkà kó sọ̀rọ̀ sánsan bó ṣe sọ̀rọ̀ yẹn ẹ̀yin Islamic cleric ọmọ àlè ilẹ̀ yorùbá tẹ́ ẹ ti gbàbọ̀dẹ̀ tí ẹ̀jẹ̀ ti ta sí yín lọ́pọlọ tẹ́ ẹ rò pé ìṣẹ̀sìn ẹ̀sìn lẹ̀ ń ṣe àsìkò yìí báyìí ọ̀run ti bà ti yín jẹ́ ilẹ̀ yorùbá ti fi yín ṣẹ̀sìn onílẹ̀ yorùbá mo dúpẹ́ lọ́wọ́ ẹ o wípé lójú ayé mi láàyè mi ni mo rí àṣìṣe àti ìdààmú tó fẹ́ dé bá àwọn fanatic Islamic ilẹ̀ yorùbá wọ́n má padà gbà fọlọ́run gbogbo àwọn tó múra furukọ́kọ́ ṣàríà lẹ̀ yorùbá wọ́n máa ti padà gbà fún ìṣẹ̀ṣe o tẹ̀lé mi wá wo fídíò. bọ́ǹbù ò sínú Kùránì o ìdí wọn fi ṣe ti bọ́ǹbù dàsìkò yà fẹ́ rí ni gbáwù kó tó dún o ti lọ tẹ́ ń bá rí èmi ó gbà o bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí ibò fi níran mi èmi ó gbà o ẹ bá mú o ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dáa tó má kíyàn mú ó dáa ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi sára pé ibò fi níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tálọ́ mọ̀ wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ti wá dàrún Sunday Igboho ìjọba ẹ fún un. babagẹ́bù wàláhì ọ̀nà lọ́rin òyìí sì báyìí láti lọ tàbí débí ọ̀nà dání o àwọn kan tí ń rìn àwọn commercial àwọn kan gáàjì kódà tá a jọ rìn láti lọrin dé Ìbàdàn wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún àwọn káà wọ́n lọ dúró nìkan ni o ojú oró ń bẹ lójú ọ̀nà o àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn wọ́n wà ń tòsí o ẹni tí wọ́n gbé ló họ o àwọn bíbù yẹn wọn ò sá fún anybody wọ́n dúró náà ní síbi tí wọ́n wà pé tí wọ́n bá bí ire ẹ máa bọ̀ iná ni wọ́n ń ṣe mí lẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe ìkárù ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn tán tún ní kó má lọ wọ́n fẹ́ máa sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn èyàn mú nǹkan tó fẹ́ fi kojú nǹkan dání ẹ tún criticize ẹ̀yin ò lè lọ ẹ tún criticize ẹ fẹ́ gbọ́lá fún oògùn kò sẹ́ni tí ó mọ̀ kí Ọlọ́run dóògùn lọ kókàlùkù ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀ níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé n tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí ní ká lò anything tí wọ́n ti lè fi kọ́ńkà kan tẹ́yọ̀ fi ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀kú wá tù ní. ọ̀nà Ìlọrin ò dáa síbàdàn lásìkò yìí wọ́n wà ń bẹ̀ wọn ò dẹ̀ sá wọn wà láwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà lu àyà yín ní bí àṣẹ wa ní san àfa àgébúlẹ̀ sọ. ọ̀mẹ́lì mariu ilá haisu yaj'alu nafusahu. ibi tẹ́ ẹ gbéra yín sí la gbé yín sí. àfi sọ́ọ̀lì àmàlì nafusaka faj'al. mi ò sọ báyìí ti pé oògùn àbí oògùn kọ́ làwọn fẹ́ lò nítorí àwọn tó dá sórí ilẹ̀ ayé ìntàmá dìbà kan tó fẹ́ fi kojú Boko Haram àbí kojú banditry tí ó bá ti mú wọn agbára Ọlọ́run ni gbogbo nǹkan mọ̀sánú imma min hajari aw min shajari aw min hadidin aw min al-ma'i gbogbo nǹkan láyé kò lè kọjá igi èèpẹ̀ òkúta omi gbogbo àwọn kan tá a wí ta ló dáa bẹ́ẹ̀ bá di pọ̀ tó láyà tí fi kojú banditry kìí ṣe nǹkan tí ò dáa
ilá àbítẹ́ni ń bá lọ ń forí kalẹ̀ fún nǹkan yẹn pé mo kí ọ láàárọ̀ ìwọ kìíní yóò tí ò kí ọlọ́run bọ̀ tó dà bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí ibò òfin níran mi èmi ó gbà ọ ẹ bá mú o ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dà tó má kíyàn mú ó dà ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi sára pé ibò òfin níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tálọ́ mọ̀ wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dàrún Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ kó lọ kó wọn wá ọba lè máa náà lẹ́yìn gan pé àfẹ́yìn náà gbẹ̀yìn sára ìgbà o ọ̀tọ̀lá Al-Kùránì Ọlọ́run ló ní ọ̀rọ̀ rẹ̀ ní à ń kà á ní in tó sọ fún wa ní in fún wa ń làbárí ànábì àtàwọn tán ti lọ ṣáájú rẹ̀ ní in dẹ̀ ń fún wa lófin bẹ̀ pé ẹ kírun ọ̀rọ̀ Ọlọ́run ní wọn ò ní á lọ fi ja ogun ìtọ́lọ́run ní á ń palẹ̀ mọ́ fógun ìtàn bí ìdà bí ọ̀fà ni kìí ṣe àsìkò yìí mọ́ bọ́ǹbù sínú Kùránì o ìdí wọn fi ṣe ti bọ́ǹbù àsìkò yìí àfẹ́ rí ni gbáwù kó tó dún o ti lọ tẹ́mi bá rí èmi ó gbà o ẹ sọ fún wọn ẹ má kìrìsìtàì Sunday Igboho mọ́ mi wá sọ̀rọ̀ kan Sunday Igboho ń bì ẹnu pé ká má gbé sórí pé wọ́n fẹ́ fèsì Islam pé torí pé wọ́n àwọn tán kìrìsìtàì Sunday Igboho yẹn àwọn míì nu wọ́n kẹ́ ń sọ pé àwọn ẹlẹ́bọ ń kó ọmọ ogun jọ láti fi fèsì Islam torí wọ́n ń gbọ́ táwọn ọmọ ẹlẹ́bọ kan sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì pé ẹ máa lọ wọnú mọ́sáàsì ẹ máa sun wọn ná ẹ máa túlá lórí wọn ẹ máa nà wọn ẹ máa dẹrù ẹwà dantan àwa gan a bá ń gbọ́ ó lam tai tó bá mú ẹ ó mọ̀ kí láwọn ní ìyàwó ẹni a lè bọ̀ wèrè tó ní lórí kò tó tiwa. àwọn òfin ṣe terrorist wọ́n tó ń pe muslim ní bandit àwọn òfin ṣe bandit intestine wa sọ pé wọ́n ṣe fáwọn bandit ló fẹ́ gbọ́ yìí intanu Kùránì sọ pé kí wọ́n ṣe fáwọn terrorist ló fẹ́ gbọ́ yìí àwọn tí wọ́n kó àwọn ọmọ wa àtàwọn olùkọ́ níyàwó tàtẹ̀sí ẹ̀lẹ̀ ní ìsìn in tó yẹ kí wọ́n ṣe fún wọn tó bá ṣe pẹ̀lú ṣẹ̀rí aláwà ló fẹ́ gbọ́ yìí. tá a sì ń rẹkọmẹ́ndì ẹ̀ fún ìjọba pé òun ní kẹ́ ẹ máa ṣe fún wọn tá a bá fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà kó lálàáfíà. alákọ̀ọ́kọ́ àyọ̀kọ́ tàbí bẹ́ẹ̀ bá mú wọn ẹ pa wọn ni. kò sáforíjì fún wọn pípa ni. gbogbo àwọn tí wọ́n kó àwọn ọmọ wa níyàwó ta àtẹ̀sí ẹ̀lẹ̀ tẹ́yìn ìjọba tọ́wọ́ yín bá ti tẹ̀ wọ́n tẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀ fáwọn ni ìtàn Kùránì sọ ni pé ẹ gbọ́dọ̀ foríjì wọ́n ẹ pa wọ́n torí pé ẹni tó dájú tó lè gbé àdá mathematics teacher máàsì ọ̀pọ̀ èèyàn mélòó ló mọ máàsì láyé. àṣé èèyàn ló lè ibi tá a bá dé iná oore ni after so many years àti jọ ń fàfàfà oore ni àbẹ́yìn ò rí pé àwọn gbogbo àwọn Islamic cleric tó ń pe oníṣẹ̀ṣe ẹlẹ́bọ wọ́n wọná ẹlẹ́bọ wọ́n wọná wọ́n padà mú létí oníṣẹ̀ṣe àbí kí ló ní mò ń bọ̀ mí tí ìdè. The Muslim Rights Concern Muric has advised Southwest government and residents to empower local vigilante groups and traditionalists as first responder to hurt bandit invasions. Amid rising regional tensions, the call underscores a growing demand for grassroots security to protect Yoruba land. Muric's position: the group urged that regional groups like Oduduwa People's Congress, OPC, and Irekun be formally empowered to confront armed bandits and encouraging both Yoruba Muslims and Christians to actively participate in community. Lọ́rọ̀ kan ṣá, àwọn múríkì gbogbo Muslim rights pátápátá ní ilẹ̀ Yorùbá wọ́n foríkorí wọ́n fi kùn lura wọn wọ́n ṣẹ̀sì ara wọn bẹ́ẹ̀ wọ́n sì kíṣẹ́ ara wọn wọ́n wá fohùn kò wọ́n ní níbi tá a bá dé yìí àwọn ti jọ wọlé o wọ́n ní kí ìjọba kó ṣe kíni kí ó tètè gbé kíni kó gbé agbára lé ọwọ́ àwọn traditionalist àwọn local vigilante wọn ní àwọn àfáà o wọn ní múríkì ò ní kí ìjọba kó empower kó gbé gbogbo nǹkan tí ìmúṣagbára àti gbogbo nǹkan tí wọ́n máa nídìí láti protect ilẹ̀ Yorùbá wọ́n ní kí ìjọba ní kíákíá kọ́mọ́kóbó kí wọ́n ṣe kíni kí wọ́n kó nǹkan àmúṣagbára kí wọ́n sì ti ìrù ẹkùn sí Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́yìn àti OPC àti Àmọ̀tẹ́kùn àti local vigilante wọ́n ní kí ìjọba kó empower pastor daddy G.O. mommy G.O. evangelist wọ́n ní kí ìjọba kó empower Islamic cleric
Sheikh, chief imam, àáfà rárá o. Oníṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ wo gbogbo àwọn tí wọ́n kà tí wọ́n ní kí ìjọba tí àwọn Muric yìí headed by Muric Akitola tí wọ́n ní kí ìjọba kó bá wọn ró wọn lágbára kó fún wọn ní gbogbo nǹkan tó ń fẹ́ kán lè protect ilẹ̀ Yorùbá ẹ rí wípé wọ́n ní àwọn traditionalist Muric wọ́n ní àwọn ìjọba kí wọ́n gbà fún àwọn oníṣẹ̀ṣe traditionalist kí wọ́n fún wọn ní agbára kó sì fún wọn ní backup tó péye kí wọ́n lè dáàbò bo dúkìá àtẹ̀mí wa kán protect ilẹ̀ Yorùbá. Muric Islamic rights gbogbo àwọn tí wọ́n dúró fún ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá ni wọ́n sọ ọ́ Muric, yes, headed by Muric Akitola. Ṣùgbọ́n gbà tó ń sọ wọ́n sọ wípé kíní wọ́n ní Àmọ̀tẹ́kùn local vigilante àti ìrù ẹkùn àtàyè gbogbo wọn àti OPC Àgbẹ̀kọ̀yà Àókọ̀yà gbogbo ẹ̀ṣá ṣùgbọ́n tẹ́ bá wá wo gbogbo àwọn security organization tá a dárúkọ yìí ẹ rí wípé ìṣẹ̀ṣe ló ní gbogbo wọn tó já sí wípé kí ni orin tá ti wá bá ẹ̀yin mùsùlùmí Islamic cleric yìí èmi dára kí ni nǹkan tí mo ti wá ń bá yín sọ láti iye ọdún yìí tí ẹ fẹ́ gbọ́ ohun tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ gbọ́ nígbà náà ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń kọ orin ẹ̀ ní kíkankíkan nísìn ká ní ẹ ti máa ṣàbòsí àti ọ̀tẹ̀ láti máa gbógun ti àwọn oníṣẹ̀ṣe kẹ́ ẹ ti jẹ́ kán rọ́kàn papọ̀ sójú kan bá a ṣe ń sọ fún yín wípé ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe la fi tulẹ̀ kóòtù àjíire ìṣẹ̀ṣe ló nílẹ̀ kóòtù àjíire ẹ má bà nǹkan jẹ́ agbàfẹ́sìn mìíràn ṣùgbọ́n kì í ṣe pé ẹ̀sìn mìíràn tá a gbà fún kìrìsìtẹ́nì àti mùsùlùmí kò ń ṣe pé kó wá sọ wípé kí onílé fi lélẹ̀ fún yín ìgbà tó dogun pé ikú dé nísìn ṣe é padà rántí láti pé bíbélì àbí ẹ rántí láti pé Quran ṣé kò ń ṣe oníṣẹ̀ṣe ta náà máa wọná ẹlẹ́bọ ni wọ́n kọ́ má bá wọn ṣe ṣé kò ń ṣe àwọn lẹ́ ń pè nísìn wípé kí wọ́n gbé nǹkan ẹbọ àtẹ̀bọ̀ kí wọ́n ṣàti protect ilẹ̀ Yorùbá torí ẹ ti ń rí ikú wòyìn abẹ́yìn ògbọ́rọ̀ lẹ́nu lágbàájì lábìbù ni ó ní gèlè orí òun rẹ́dí àti ṣídànù ó ní ọ̀nà Kwara ò ṣe é gbà mọ́ ogun ti dé ó ní kán wá pa òun fún ìyàwó òun tó já sí wípé ẹ̀yin náà rí pé ikú ti dé kí ló dé tẹ̀ sì tètè wá sọ òtítọ́ ọ̀rọ̀ tẹ́ jẹ́ kí ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣòfò dànù torí tó bá jẹ́ pé èdè tẹ́ ẹ̀ ń sọ yìí lẹ ti sọ láti ilẹ̀ ni ẹ̀ ti jẹ́ kí àwọn èèyàn mọ bó ṣe máa dìde ti ọ̀rọ̀ ara wọn ṣùgbọ́n irọ́ ẹ̀ ń tàn wọ́n ìgbà tẹ́ ti wá rí pé ikú yẹn ti fẹ́ ó lè kàn yín àtẹ́ni moment ẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ síta ṣé irú ìwà yìí dáa a ní ẹ fà àwọn oníṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó ṣe títí wọn ẹ tún wá tẹ̀síwájú bí ẹni wípé ìdí tẹ́ ṣe ń condemn ẹlẹ́bọ tẹ́ ṣe sọ wípé ìjọba ò gbọdọ̀ bá wọn lọ́wọ́ sí pé wọ́n kó ọmọ ogun jọ ni wípé wọ́n sọ wípé tí oníṣẹ̀ṣe bá kó ọmọ ogun jọ bí irú Sunday Igboho àbí wípé wọ́n bọ̀ wá pa ẹ̀yin mùsùlùmí ibo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ irọ́ yìí náà nìkan ẹ̀yin Islamic cleric ẹ̀yin náà máa parọ́ gan o ẹ parọ́ kú ṣé ó wà nù Quran náà ni ẹ parọ́ irọ́ yẹn ti wá sọ yín di rádaràda online ẹ sì mí ẹ tún wá ẹ wo Gumi Ògbómọ̀ṣọ́ tọ́lẹ́à ó ní ìdí táwọn ṣe ń múra kankan fún ṣàríà ẹ má believe ṣàríà wọn ti ń sá sẹ́yìn sí ọbẹ̀ ti bá wọn dì í ẹjẹ́ àtúbọ̀ máa kata fún tútù bọ inú fùrọ̀ wọn ó ní ìdí táwọn ṣe pariwo ṣàríà fún ilẹ̀ Yorùbá ni wípé ṣàríà yẹn ló máa stop terrorism òun ló máa stop kidnapping bandit àti gbogbo ẹ̀ ṣé ìwọ náà rí i pé wọ́n pa irọ́ ẹ wá bèrè lọ́wọ́ ẹ̀ ní northern part of Nigeria about 12 states àbí how many states out of 36 states make one Nigeria ní northern part of Nigeria alone 12 states àwọn how many states ń bẹ òun ni wọ́n sọ wípé wọ́n ti ń practice sharia yet òfin sharia ò sọ́jọ́ tó mú terrorist rí òfin sharia táwa ń gbọ́ láti northern part tí àwọn Islamic cleric headed by Sultan of Sokoto tó ń sọ ni wípé the terrorists are the northern military fighter freedom fighter wọ́n ní ìjọba ò gbọdọ̀ fọwọ́ kàn wọ́n àṣẹmálu ni wọ́n ibo lẹ ti wá sọ̀rọ̀ sharia ibo ni sharia ti wá stop terrorism torí tí sharia bá stop terrorism ní northern part of Nigeria kò yẹ ká gbúrò nǹkan tó ń jẹ́ terrorism mọ́ lẹ́ni ẹ má fọ́ fún wọn o wọ́n pa irọ́ Gumi Ògbómọ̀ṣọ́ o ti ṣetán tó fẹ́ tẹ́ ẹ̀tẹ́ ti wọlé tọ̀ ẹ bó ṣe wẹ̀ o ṣetán tó fẹ́ ṣẹ̀sìn
à ń sọ fún yín pé tí wàásù ò bá ṣe fún yín ẹ wá bí gbà ṣé dandan ni kẹ́ ṣáná sí kámẹ́rà ṣé dandan ni kọ́ máa invite yín káàkiri tán bá invite yẹn sọ fún wọn pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ olóríire ọ̀rọ̀ olóye onímọ̀ ó ti fò yín dá ẹ̀sìn ti kó gbogbo ọpọlọ yín lọ ránùrànù lẹ̀ ń wí rándanrandan lẹ̀ ń wí òṣì lẹ̀ ń ṣé ẹ̀yin náà ti wá gbà nísìn nígbà tẹ́ fi kùrán lẹ̀ tẹ́ fi kéwú lẹ̀ ẹ fi tírà lẹ̀ ẹ pé dadi jíò ẹ ní kán mú ẹsẹ̀ bíbélì ẹ ní kí prophetess kan lọ kó àbẹ́là ẹ ní kán lọ sórí òkè ìsàlẹ̀ odò ẹ ní kán ṣèṣọ́ ọ̀sára mọ́tò òru àti tẹ̀rọ̀lẹ́ ṣùgbọ́n oníṣẹ̀ṣe tí gbogbo yín àti christian àti mùsùlùmí tẹ́ ń condemn a ò lè sí èṣù pẹ̀lú mámọ́nì a ò lè bá gbáṣe ṣùgbọ́n mámọ́nì yẹn àti èṣù òun lẹ̀ ń dúró dé ìsìn kó wá protect yín shame on all of us. Ẹ wo bí tí àbòsí jọba gbogbo wa dé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ìwọ náà mọ̀ lórí ọ̀rọ̀ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ wá gbọ́rọ̀. Throw it outside, Abel, throw it outside. I'm videoing, sir. You cannot go into a dark room like that. I'm videoing. Somebody say, see this. Guys, be careful there. If you move, come on. Wait, calm down. You are safe. Calm down, you are safe. Come. Go out. You are safe. You are safe. Put on your light. Good. You are safe. Where are the others? Why this one is smoking? Yes, background video again. Where are the others? Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká lọ respect olóyè Sunday Igboho hero wa ni ìdí májẹ́ ó bàjẹ́ ló wà ẹ̀yin tẹ́ ń wá kílẹ̀ Yorùbá bàjẹ́ ẹ̀sùn mọ́ ẹ jẹ́ ká fún ẹni tọ́lọ́run rán láàyè ká dẹ̀ má tá bá ń worship ó dé bẹ́ẹ̀ kí ni reason àbúrò pẹkẹlẹ mess àbí ìyàwó àbúrò àbí whatever Sunday Igboho ó ti recover ẹ̀ lálẹ́ yìí ó dẹ̀ ti mú àwọn tó kidnap ẹ̀ yẹn ó ti fún wọn ó ti hand over wọn lọ́wọ́ ọlọ́pàá bínú mi ṣe ń dùn ní ò jẹ́ kí n mọ àlàyé ẹ̀ kó clear ẹ gbọ́ kì í ṣe ọlọ́pàá o Sunday Igboho ti mú àwọn boys yẹn ó ti hand over wọn lọ́wọ́ ọlọ́pàá ṣé ó clear I still remain myself party I know ọmọ Igboho Sunday ọmọ bàbá yẹjẹ ó strong. rí ọ̀rọ̀ yẹn bó ṣe lọ nínú fídíò yẹn mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ yín ti pè mí látàná wípé ṣé lóòótọ́ ni nǹkan tí ẹ gbọ́ ní online láti ọ̀dọ̀ àwọn mídíà kọ̀ọ̀kan wípé Chief Igboho àwọn ni wọ́n rescue Igboho team àwọn ni wọ́n rescue Mr. Adelabu sister àtàwọn ìbejì ẹ̀ òtítọ́ ni o tí ò sí àní-àní ń bẹ̀ ṣùgbọ́n kí tó wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín Ambassador CDQ ibi tẹ́ ẹ máa wà lélẹ̀ tí Igboho máa ṣe rere lójú ayé yín ṣebí Ọlọ́run tẹ́ ń ba ayé yín jẹ́ báyìí àwọn mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ yín lọ kó sí lábẹ́ tẹ́ lọ ń parọ́ fún wọn pé Igboho fẹ́ kó àwọn ọmọ ogun jọ láti wá hàn wọ́n lè mọ̀ ṣe bóun náà ti táṣìírí síta yìí ìjọ́ wo ni Igboho sọ bẹ́ẹ̀ ó fẹ́ protect ilẹ̀ Yorùbá kò dárúkọ ẹ̀sìn gbogbo ẹ̀sìn ló sì ń bá ṣe ìyàwó Igboho wọ́n lọ Mẹ́kà bẹ́ẹ̀ ní lọ ọjà ọba market ni ìyá tó bí Igboho kó tó jáde láyé lórí ọ̀rọ̀ òun protect ilẹ̀ Yorùbá ẹ̀ náà ni màmá lọ sí mùsùlùmí pọ́nbélé ni kí wà ní wèrè gan ṣe bẹ́ẹ̀ yín rí gbogbo àwọn sheikh àwọn ìmáàmù olóríire tó ń jẹ́ ojúlówó ọmọ ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ rí wọn nílé Igboho tí wọ́n lọ ṣàdúrà fún àwọn ilé ìtafẹ́kẹ́ rí níta nìyẹn kò tí ì mọ àwọn ilé tí ọ̀pọ̀lọpọ̀ tá àfẹ́kẹ́ rí ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ nǹkan tí Igboho ṣe yìí o wọ́n ní Sunday Igboho exposes Rufai denies leading Oyo kidnap rescue operation. Sunday Igboho has dismissed claims that he led the operation that rescued 3 members of the Adelabu family from kidnappers in Oyo State.
The activists clarified that the rescue was carried out by security operatives who busted the kidnappers' hideout, rescued the victims, and arrested suspects involved in the abduction. Ẹ má dá wọn lóhùn. Ẹni yìí sọ wípé Chief Igboho ti bọ́ síta pó sọ wípé irọ́ ni o, òun kọ́ lòun rescue àbúrò former minister Adelabu tí wọ́n jí gbé àtàwọn ọmọ ẹ̀ nìbàdàn. Ibo ni Igboho ti sọ? Ibo ni Igboho ti sọ? Wá gbọ́ òtítọ́ tó fẹ́ gbọ́ ńbẹ̀. Òtítọ́ tó wà ńbẹ̀ pọ́nbélé ni wípé Chief Sunday Adéyẹmọ Igboho team àwọn ni Ọlọ́run gbà fún láti ṣiṣẹ́ yẹn pọ́nbélé. Àti ìgbà tí wọ́n náà ti jí àwọn sísítà àtàwọn ọmọ yẹn gbé ní Igboho àti àwọn tíìmù wọn ni wọ́n ti ń mọ́nítọ̀ tán ti ń ṣiṣẹ́ yẹn lábẹ́nú tán ti ń ṣe. Kí ẹ wá lè mọ bí ìrìn àjò yẹn ṣe rí. Kí ẹ lè mọ bí ìrìn àjò yẹn ṣe rí. Sókà nìbàdàn ibẹ̀ ni ọwọ́ ti bà wọ́n o. Sókà nìbàdàn ibẹ̀ lọ́wọ́ ti bà àwọn tó kidnap àbúrò àti ọmọ àbúrò Mr. Adelabu àtàwọn ọmọ ẹ̀. Sókà ni ọwọ́ Igboho ti bà wọ́n ní Ìbàdàn ní opposite Laurel Hotel ní Ìbàdàn. Ibẹ̀ ni ọwọ́ Igboho àtàwọn tíìmù ẹ̀ tó ti bà wọ́n o. Àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn. Ibi tí ó ti máa wá ṣọ́ọ̀kì yín ni wípé kò sí bandit kankan láàrin wọn according to. Ọmọ Yorùbá pọ́nbélé ló jí àbúrò Mr. Adelabu àtàwọn ọmọ ẹ̀ gbé. Ní àwọn ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ ni. Wọ́n dẹ̀ jẹ́ kó yé mi débi wípé àwọn tó súnmọ́ Adelabu fúnra lára ẹ̀ tán bá jẹ tán bá mu àwọn náà orchestrated gbogbo kidnapping yẹn. Yes, òtítọ́ tó wà ńbẹ̀ ni mo wá sọ fún yín yẹn. Ní ìgbà tí Chief Sunday Igboho tí wọ́n ṣiṣẹ́ yẹn tán, òun ni wọ́n wá ṣe kí ni wọ́n hand over wọn lé ọlọ́pàá lọ́wọ́. And nǹkan tó yẹ kán ṣe òun ni wọ́n ṣe yẹn. Tí ẹ bá wá rí online everywhere tí wọ́n sọ wípé police rescue Adelabu sister that was kidnapped by the kidnapper. Yes, kí lẹ fẹ́ kí wọ́n sọ? Kí lẹ fẹ́ kí wọ́n sọ? Chief Igboho ló ṣiṣẹ́ o. Òun ló mú wọn. Wọ́n ní àtìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ náà ti ń monitor wọn back to back. Sókà ṣé Sókà ni Sókà àbí kílẹ̀ pé nìbàdàn ibẹ̀ ni wọ́n ti mú wọn ní opposite Laurel Hotel. Ìwọ tó bá ń gbé nìbàdàn tó mọ̀ yọ́sẹ̀ tí wàá mọ ibi tí mò ń sọ yìí ibẹ̀ ni wọ́n hide sí. Àwọn tí wọ́n sì ṣiṣẹ́ yẹn wọ́n súnmọ́ ta ni? Wọ́n súnmọ́ Adelabu. Àwọn èèyàn Adelabu as in àwọn boys tó ń tẹ̀lé Adelabu kiri àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀. Ibi tá máa dúró sí lélẹ̀ ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá a ní ẹjẹ́ àfàbòsílẹ̀ káfọ̀tẹ́lẹ̀ ẹjẹ́ àgbàfẹ́ni tẹ́lọ́run bá gbé fún. Èmi a máa gbà fún yàn tèmi. Má máa ṣọ̀tẹ̀, má jẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan lẹ máa fi ṣọ̀tẹ̀ Igboho. Tó bá ṣe nǹkan ẹ má gbéṣẹ́ fẹ́ lòmíì. Ẹ má sọ pé torí pé ẹ fẹ́ gbórúkọ ẹ fẹ́ káyé mọ̀. Ẹ gbé oríyìn fẹ́ni tó ṣiṣẹ́ kí orí ẹ lè wú kó lè ṣe sí i. Ọlọ́pàá tó bá jẹ́ òtítọ́ òdodo ọlọ́pàá nìkan ló ṣiṣẹ́. Kí ló ń dúró dè látijọ́ ìgbà tán ti mú wọn? Kí ọlọ́pàá bọ́ síta kó wá ṣàlàyé fún wa bí ìrìn àjò yẹn ṣe jẹ́. Òtítọ́ tó wà ńbẹ̀ pọ́nbélé òun lẹ gbọ́ yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Ilẹ̀ Yorùbá gbè wá kò ní gbọ̀gìdálẹ̀ o. Mo tún kíra mi kú oríire lẹ́ẹ̀kan sí wípé ní ìṣojú ayé mi àti ìwọ mo dẹ̀ kí ẹ kú oríire. Òun ni àwọn Islamic cleric ilẹ̀ Yorùbá tó ń dáná ìdààmú àti wàhálà tó fẹ́ kọjú gbogbo wa kẹ̀yìn gbogbo wa síra wa nítorí ẹ̀sìn tó mú kankan. Ẹlẹ́bọ kèfèrí àwa Kìrìsìtẹ́nì ni kèfèrí lọ́dọ̀ wọn, àwọn oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ. Ṣùgbọ́n nísìn àwọn gan ti wá mọ̀ wípé Kùránù Saudi Arabia lónìí, kéwú tírà Saudi Arabia lónìí. Ní ilẹ̀ bàbá wa ìṣẹ̀ṣe òun náà fi tẹ ilẹ̀ kóòtù àjíredó. Ìṣẹ̀ṣe ní ilẹ̀ káàárọ̀ òjíire ló gbédè wọn. Ẹ ti rí pé ìṣẹ̀ṣe nìkan ló ń ṣiṣẹ́ sìn, àwọn nìkan náà wọgbó, àwọn nìkan náà lọ wá náà lọ ẹ̀yìn. Daddy Gio wọ́n fi reverse gé níbo lẹ́yìn pray for Nigeria ló bá tán. Àwọn tí mùsùlùmí lẹ́yìn kan máa lọ from one location or the other, ibi ìkómọ, ibi olóòkú, ibi gbogbo ẹ̀ kan máa rọ́ wá sí ẹ wọná múra ẹ. Òtítọ́ ti délẹ̀ báyìí sí. Ìwà ọmọlékéwú ìyàwó sífì máa mọ̀ jẹ́ wá nàm
aláàjì ẹ jẹ́ kájọ yára wa ń pray ẹni tó bá wà láyé ló ń ṣẹ̀sìn o àwọn tó ti pa ṣọ́rántí ẹ̀sìn mọ́ ó jẹ́ gbà fọlọ́n kó jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká tún ilẹ̀ bàbá wa ṣe ilẹ̀ Yorùbá gbé wá kò ní gbọ̀dálẹ̀ o orúkọ tèmi ò yípadà Ìyédára Kowé kókókó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe má sì gbàgbé láti drop comment ẹ̀ má gbàgbé láti bá mi like love bá mi thumb up God bless you as you do so bye for now.